ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Olúwa lọ́wọ́. Mo ti sá mọ́ Ọlọ́run lọ́wọ́ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. Ẹ má sá mọ́ Olúwa lọ́wọ́. Ẹ̀yin Ọlọ́run wá lò tẹ́ fi mú mi báyìí. Dúpẹ́ lọ́wọ́ Olúwa. Mo fẹ́ gbowó pé mo wá church 12:5. Lẹ́nu tí tàbí bó ṣe korúkọ mi yẹn, ó mọ̀ kí ṣe ló ń bọ̀ bí kúntakúntè, ó ń bọ̀ bí egbére. Ta lè gbére? Ṣé gbére máa ń wọ̀rú aṣọ yìí? Ogun gbọ́. Nílé Olúwa. Orò ń gbọ́. Ẹ pẹ̀lẹ́ púpọ̀, ẹ pẹ̀lẹ́ gbà, ẹ pẹ̀lẹ́ gidigidi. Ṣé ọpọ́n mi lẹ̀ ń wò wá bẹ́ẹ̀ wo gbogbo inú ilé? Mo wọnú ilé ní ọmọdé ọpọ́n Jésù. Ọpọ́n Jésù lẹ̀ ń wò. Bẹ́ẹ̀ni, láì gbowó, láì gbòbì, wọ́n dẹ̀ jèrè ẹ̀mí mi pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán. 450 dà. 450 kẹ̀. 450,000 òun dà. Olórí burúkú àṣìírè. Àwọn píkṣọ yẹn mo ti ń sẹ́ndẹ̀ sórí àwọn fóònù kan. SAAMU Alajo. SAAMU Alajo. SAAMU Alajo. SAAMU Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU Alajo. SAAMU Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Mo bá wo ewúrẹ́ kó jíire lóko ilé o, tó bá wa rẹ̀sà kó jíire nísà rẹ̀ bọ́kọ̀ wa. Ọkọ ẹbí ti bá wo gan? Kí ló sọ gan? Ọkọ mi. Ọkọ yín bíi ti báwo? Àbọ̀kọ tèmi. Ó dàbí pé ọ̀rẹ́ mi méjì ti dàrú. Lájẹ́! Má sọ pé orí mi dàrú. Kí ló fẹ́ fà yẹn? Ṣọfẹ́ náà mi ti bá sọ bẹ́ẹ̀ ni. Mo lè nu ẹ o. Ó ti tó. Ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ká jáde kúrò níbí báyìí, ó ti tó. Ó dáa. Bọ́kọ̀ wa Sàámú bá ti jíire, àbùṣebùṣe, akọni nìyàn, ológun nìyàn, ọkọ gidi nìyàn, Sàámú olówó orí àwa, òkú ojúmọ́ o. Dàpọ̀ orí yín ti bàjẹ́. Ní ìtìrí pé tẹ́ bá ti fẹ́ máa korí kìwòrè tẹ́ máa ń kì í. Kẹ́ ẹ máa fi ọkọ ọmọge sí kì í ṣọkọ wá wèrè kan tẹ́ ẹ̀ sọ yìí. Ẹlẹ́nu ń ṣepò tí òbó ṣe ń jánu mọ́nu tó ń jánu mọ́nu. Àwọn tó bá ń lé tó bá jẹ́ pẹ́yìn wọn ò rọ̀ kẹ́yìn wọn yìí bíi tiẹ̀ ṣé wọ́n máa lè ráyè gbà wọ́ wọlé. Àwọn tí mo ì máa fẹ́ sínú ilé obìnrin tí máa fẹ́ tó dọ́ṣọ̀ dáadáa wọ́n á tó 16. Tẹ́bà bọ̀ kẹ́yìn tẹ́ bá korí kí wèrè tẹ́ fẹ́ kì ẹ kí mi tẹ́bà dẹ́ kí mi mọ́ kẹ́ kó sì jáde mo fẹ́ nínú rúùmù mi jọ. Akọni nìyàn, ológun nìyàn, ọkọ gidi nìyàn, Sàámú olówó orí ọkọ ọmọge, owó ojúmọ́ o. Ṣé yẹn náà wò yín lórí pé láìpẹ́ láì jìnnà ẹ̀yin máa gba ìyàwó mi wọlé síbí. Ṣé máa dìde ńlẹ̀ kẹwàá lọ wẹ̀ kẹwàá lọ jẹun? Wọ́n ló máa sọ fún mi wọ́n ló máa kọ́ mi láyé gbé wọ́n ló máa sọ fún mi pé kí n ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ kí n lọ wẹ̀ kó tó di pé mo jẹun tí n bá ti dìde ń bí máa lọ jẹun tí n bá jẹun tó máa wá lọ fọ ẹnu mi orí ẹ̀ ò pé tẹ́ ẹ bá ní nǹkan mi tẹ́ fẹ́ sọ ẹ kó sì kó nínú rúùmù mi jọ kẹ́ kó nu matrimonial room mi mo fẹ́ gbàdúrà. Ẹ wo ẹnìṣó. Tí mo bá ní ìṣàn pẹ́ fẹ́ gbé mi rò sórí ni. Tẹ́ ẹ bá rí kí a máa sọ́ǹgọ̀ ẹ̀rín ìjà láìjẹ́ òní sọ́ǹgọ̀ mi. Ìjà láìjẹ́ kọ́ ọ̀fẹ́ mo bá ètò tẹ̀léra wọn bí ìpẹ́pẹ́ yẹ
wọ́n yé bára wọn jà inú mi dẹ̀ dùn mo ti retí ìkọ́nù wọn kó fẹsẹ̀ gbákejì lọ mú káwọn wèrè wó lulẹ̀ torí bẹ́ẹ̀ bá ṣe ń jà ẹ̀ẹ́dẹ̀ ráyè tèmi màá fẹ́ yàwó tó 200 ọlọ́run Solomoni ni mo lé lọ bàbá wa àgbàdo ó ní mo fẹ́ fi wàjọ rómọdé mi láyé Solomoni ni agbé ọ̀gá ọlọ́run tòró tóbi ayọ̀ nítorí pé ìwọ ni olúwa wa ìwọ ló jẹ́ kí n sùn láyọ̀ tó jẹ́ kí n jí láyọ̀ olúwa mi fẹ́ máa jáde lọ lónìí ìwọ ló fún mi lówó ó dẹ̀ fún mi lóògùn mo lówó mo lóògùn owó àtòògùn tó fún mi má gbà lọ́wọ́ mi ohun tó dẹ̀ fún mi tí mo fi ń ṣọkọ àwọn ọmọge má gbà lọ́wọ́ mi ọlọ́run ó lọ́la láìla. Bálẹ̀ mi ẹ máa bọ̀ ẹ gbádùn ẹ dáadáa ẹ kàn. èwo ni gbogbo eléyìí tó lẹ́jọ́ yìí bẹ́ẹ̀ ni pé ìyá yín kan ń ṣe birthday àbí bàbá yín ń ṣọjọ́ ọ̀bì kí ló ṣe yìí. ó dà mo ṣe white rice mo ṣe ẹ̀fọ́ àti ẹ̀bà mo wá ṣe fried rice pẹ̀lú ẹ̀. èmi ló ṣe plaid rice fún bí àwọn ọmọ kindergarten. rárá mi sọ pé plaid rice mo ní fried rice. ẹbí ò mọ̀ pé ló sọ fún mi yẹn àbí. rárá. náà mi ò mọ̀ pé nìyẹn. ó dá bálẹ̀ mi mọ̀ pé. kí ni ìyàtọ̀ láàrin plaid rice tèmi sọ àti tíwọ̀wé sọ yàtọ̀. ìkànkan náà ni gbogbo ẹ̀ ẹ má bínú ẹ má bínú. gbogbo eléyìí tó ṣe lẹ́yìn mi mọ̀ mú ìfẹ́ jẹ́ o torí mo sùn mo lálàá àlá tí mo dẹ̀ la èrò pọ̀ ní pátì èmi ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní oúnjẹ fáwọn èèyàn mo ha débi pé mi fúnra mi ò rí jẹ mo dẹ̀ miss oúnjẹ yẹn látòjú àlá lẹ́ẹ̀kan kó tó di pé wá bá mi oúnjẹ tí mo dẹ̀ hà lójú àlá tẹ́mi gan miss láti jẹ òun ni ó fún lójú gbogbo tó wà lẹ́yìn ó fún lójú lọ́wọ́ mi jẹ. bàbá oúnjẹ tí mo ń ṣe wàhálà sí látàárọ̀ bí ló fẹ́ kí ló fi ìdààmú sí báyìí. màmá ṣé wàhálà tẹ ti ń ṣe látàárọ̀ ṣó ti sùn yín nínú ilé yìí tó o bá ti mọ̀ pé wàhálà ẹ fẹ́ pọ̀ jù nínú ilé yìí kú ẹrú ẹ kó o dẹ̀ ṣe sẹ́ńdọ̀ fùfú rẹ kó o pa àwọn ọmọ AFP kan wá bẹ́ẹ̀ ṣe patí kú òun ilé yìí bí mo ṣe ń sọ tó tún járí mọ́nú tó ń brọ́ǹbù bínú bí yìí abọ́gbọ́ mi ì ní jẹun mọ́ nínú ilé èmi mo sọ bẹ́ẹ̀. ẹ kúkú tí mo wí pé tí ìbá ti jẹun nínú ilé yìí ẹ ní lè sùn ẹ ní lè rìn ẹ ní lè wó ẹ ní lè wẹ̀ ẹ máa ronú káàkiri ni torí kíni torí baálé yín ò jẹun ṣé kí wàá máa fìyà jẹ yín sìn torí pé mi ò jẹun nínú ilé mo ní ìranu òṣì. kódà gan nílé mi ẹjọ́ má bínú sí wa. táfíkà orí ẹ ti burú orí ẹ ti dàrú táfíkà ò ń ṣí èrè gidi àwọn tó kù kúnlẹ̀ wọ́n bẹ̀ mí ìwọ wà lórí ìdúró ń bẹ̀ yẹn nítorí pé ò dúró pé ò bẹ̀ mí táfíkà ò dúró ò bẹ̀ mí tó bá tó ìṣẹ́jú méje kó fún lójú yẹn tó rẹ́dì abọ́gbọ́ ilé ìyá yín ló ti máa kásùbà èmi ló sọ bẹ́ẹ̀ orí ẹ̀dá ìṣẹ́jú méje mo fún ẹ. ẹjọ́ nítorí Ọlọ́run ẹ máa rí wọn ìgbéraga òṣì ṣé tí mo gé èèyàn tó lè kúnlẹ̀ lọ ni. orí ẹ ò pé gbogbo oúnjẹ tó kúkú sè ọkọ ò jẹ́ ẹ sọ wọn lọ sọ fún lójú tẹwàá yìí ní wá ṣe ọ̀rọ̀ ògúnrúgbú. ògo yìí Olúwa rere ògo yìí Olúwa rere ògo yìí adé dẹ́kọ̀ bàdé. àwọn sọ̀rọ̀. Yeah, good sir. ó dá yín lójú. Yes sir. ẹ pẹ̀lẹ́ kóró wẹ́lò kóyìn má kùn. orí yá kànkì gbádùn ní. níbo lẹ lọ tẹ kó kí ló dé kí ló ń ṣẹlẹ̀ níbo lẹ lọ. ó ti gòkè gógóró Olúwa ló mẹ́ta. ó ti gòkè gógóró Olúwa ló. ẹ ṣe ẹ tọ́jú òkè gogoro yín mẹ́ṣe máa gbáyàn fàṣẹ náà lẹ́ máa wá máa gòkè ó lè má jojú yín o máa ti gùn tán. mo
nídìí ẹ̀pù yìí sà. ọmọ ìyá látàkọ́ ni ìwọ kọ́ ni mo dẹ́rọ̀ ní gbogbo kún fáyà kú ẹ ti gbé kàmọ́ yìí yàyàyàyàyà abẹ́bà rí gbogbo blue mondays tó wà níta abòwòrán ọmọ kékeré títí ní báyìí ni o. gíta àgbàlagbà bá wà lọ́mọdé náà tí wọ́n á bà. ó mọ̀ bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún ẹ pẹ̀lú ọmọ yìí àwọn ẹ̀dẹ̀ tí wàá dán ó ti wá lẹ́wà gan ṣáà lè máa rúnra. ẹ sà mo wá fún ẹ̀pù ní sà. mi ò lágbèsùn ní ẹ̀ mo ní mo fẹ́ fẹ́ gangan kí ló ṣe abẹ́rù ń bẹ́ẹ̀ torí àwọn tó dúró yìí kò sí wàhálà kọ́kọ́ o gbogbo àwọn ìyàwó mi tó dúró ẹ̀ kò sí ìtàn kànra nù wọn kò dẹ̀ sí ìtàn jòwú àfitọ́ bá fẹ́ sórí burúkú eléyìí tó dẹ̀ jẹ́ last wife ẹ̀yin ẹ̀rọ. ẹ̀yin mi ò rọ ìjọ. tó o bá lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn náà nìyẹn orí òpè ẹ̀yìn ẹ̀yìn náà nìyẹn kẹ́yìn àwọn tó bá wájú òbárọ̀ Christmas ẹ̀yìn ẹ̀yìn kò sí wàhálà kó yín jù bẹ́ẹ̀ lọ wọ́n á gùn bí àkàbà orí ẹ̀ bàjẹ́. wọ́n bí tó o bá rí mi ní àárọ̀ ọ̀la gbogbo tó o bá fẹ́ pátá ó di ṣíṣe ohun tẹ́mi náà bá fẹ́ ó di ṣíṣe. ṣé o gbọ́ jọ tó o bá ń bọ̀ jẹ́ káṣọ tó máa wọ̀ jẹ́ kó ṣí ilẹ̀ báyìí lọ o ti gbọ́ dìde máa lọ o. ibo lẹ̀ lọ. èmi sọ pé ìfẹ́ jáde ìgbà tó rí mi ò burú máa kóru yín jáde máa kó kágò jáde bó ni mo fẹ́ kó yín lọ màmá kóru yín jáde ẹ̀yin ti gbọ́ ẹ lè bá mẹ́rin jáde mọ́ o ẹ̀lẹ̀ tó ń bá mi jáde rè o òun rèé o òun làjọ ń jáde bá a dẹ̀ ṣe ń jáde náà tí ń bá rọ́mọ tó jọṣọ dáadáa mo lè ẹnìranù ó bẹ̀rẹ̀ òsì. eléyìí ò dáa o eléyìí ò dáa o. máa gbá yín kíní tó wà láyé ẹ máa disappear rárá ní orí ẹ bàjẹ́ kò bímọ gidi náà gbogbo wọ́n ti fàgbẹ́ èèyàn níkẹ́ family housewife orí akọ̀wé yín lẹ́bùn orí ẹ bàjẹ́ dànù. wọ́n bí ìwọ lọ́wọ́ bí kò wọnú mọ́tò ẹ wo mọ́tò tó kù nǹkan mi gbọ́ ó wà ń ta ẹja lọ. ohun ẹ̀rí ẹ̀ nǹkan tí mo rò lélẹ̀ yìí kí Sàámú bá ti dé ẹ má jẹ́ ká gbẹran lásìkò rárá kábíyèsí. àgbàkẹ́rẹ́ sí lọ́wọ́ $2 million ní kábíyèsí ó jẹ́ gbogbo ìlú. olóyè ọ̀hún lẹ́ ń sọ yìí a gbọ́dọ̀ máa rí dípò ara wa tí a bá gbà kéré jù lọ́wọ́ olóyè Sàámú ni a máa gba $3 million lọ́wọ́ wọn. ẹ̀yin ìlú mòye àti ẹni tó dákọ̀ $2 million àti ẹni tó dákọ̀ $3 million owó náà lè dákọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà fi àpọ́nlé ẹ jẹ́ ká fi sin ẹni tá a pè tó jẹ́ pé mi ni mo mọ wàhálà tí mo ṣe kó tó di pó fàyè lẹ̀ fún wa láti wá àwa kọ́ la máa ní kó fún wa níye báyìí òun ló máa fínú fẹ́ dọ̀ sọ pé òun fún lù ní nǹkan báyìí bí wọ́n ṣe ń ṣe nǹkan ní. kábíyèsí o kábíyèsí ẹ pẹ́ fún wa ẹ dàgbà ẹ dògbò ẹ lè kún kékeré kábíyèsí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ nínú mi ẹni tó ń bọ̀ èwo la dé máa dábàá pé nìkan yóò fún wa tó bá wù látọkọ rẹ ẹjọ́ fún wa. àbámu ọ̀sẹ̀ ló gbọ́dọ̀ ṣe nìyẹn àwa kọ́ la máa níye bẹ́ẹ̀ ni. ọmọba. The man is here. Ó ti dé Sàámú ti dé kó máa wọlé bọ̀ wọ́n dá lè jùtà tí ń retí ti dé o. olórí bóòní Sàámú ti dé ẹ jókòó ọba. láti kékeré lóbi mọ̀ nípa òṣèlú láti kékeré. Sàámú Alájọ ẹ̀kú rìn ojú òní tíì ṣe ká jókòó báyìí. ẹjọ́ ẹpẹ̀lẹ́ ayé mi dà. ẹ má bọ̀ báyìí
ẹ jókòó tó lóye bí ẹ̀yẹn jókòó báyìí ẹ̀yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ yẹn. àmì ìjọ ń bẹ̀. ọdí èsì ọlọ́run ò ní jẹ́ mi lè jókòó ń bí mi lè jókòó báyìí mi lè jókòó báyìí ẹ wò ẹ jẹ́ káwọn ìkan dìde ń bì. olórí wọ́n máa báyìí máa bọ̀ báyìí olórí princess ẹ̀yẹn kọjá báyìí kọjá báyìí jáde. ẹ ṣe gan o jẹ́ kó ìyàwó mi kó wá jókòó báyìí. olóyè ẹ̀yin máa bọ̀ lọ́dún olóyè bí ẹ máa bọ̀ lọ́dún olóyè bí àwọn alágbàlejò àdìgbọ́dọ̀ tálejò lọ́rùn ìjọba ẹ máa bọ̀ báyìí. lọ́pọ̀lọpọ̀ àwọn alágbàlejò kábíyèsí ẹ pẹ̀lẹ́ o. SAAMU Alajo á dáa fún ẹ. àmì o. ò ní ṣubú dànù. àmì o. aṣọ yẹ ò ní fàya. àmì o. eré wa báyìí àṣejalẹ̀. kábíyèsí àlọ́gbẹ̀. èmi náà mọ̀ pé ó pọ́n mi lé ní wíwá tó wáyé torí mo mọ̀ páwọn ọ̀nà tó máa pọ̀ ṣùgbọ́n níta torí ẹ̀kẹ́ náà tún lọ síwájú ìlú náà ni àwọn ohun tó wà níwájú wa ta fẹ́ ṣe tí wọn náà bá lè fi ràn wá lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ìlú mọ̀ye. bẹ́ẹ̀ ẹ wo èèyàn ńlá la gbà lálejò. sọ sókè. sọ fún wọn mi gbọ́. ok kábíyèsí láṣẹ ìdílé mi àti ìdílé SAAMU a máa fún yín ní 1.5 million. àbẹ́ ẹ̀rí kan báyìí. sọ tó fẹ́ sọ̀rọ̀ ètò òkun abẹ́ máa wúra sí dáṣẹ́ nítorí ọmọ ti bàjẹ́. ẹ ṣe sùúrù. ó lè wọ́ mi ń ta. ẹ ṣe sùúrù. máa fún yín 5 million naira. a ní ẹni tí àkàndé bá tọ́ sí ẹ jẹ́ ká fún ẹni tí lè bá tọ́ sí ẹ jẹ́ ká tà á ká 2 million lọ́wọ́ ẹ̀ dání ó fún wa ẹ̀ lójú ayé bẹ́ẹ̀ èèyàn lálàgbà lálejò ẹ̀yin ò mọ̀ tó mi èmi lè ní mọ̀ àdúpẹ́ òwe lẹ̀ pa àdúpẹ́ gbogbo ìdúpẹ́. sáwọn kan ti sọ wípé 2 million 1 million nìkan gbà lọ́wọ́. wọ́n tẹ̀ tí kò jẹ́ àwọn tí ò mọ̀ wọ́n ní èmi lè ní mú ẹ̀. kábíyèsí iye tí màá fún yín nìyẹn. àdúpẹ́ lórúkọ olù ẹ ṣeun àbẹ́ ẹ̀rí báyìí. kábíyèsí ọlá náà wà ń bí o. ìlú ni o. ní gbogbo ẹ̀dẹ́ ìṣe nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ yìí. ilẹ̀kẹ̀ yín dẹ̀ ń dán. aláàlú ni. bẹ́ẹ̀ ni ẹjọ́ ọmọ ìfáyìwò ọmọ yìí. ọmọ ọba princess ọmọ yẹn kọ́ ọmọ yìí. olórí. olórí ọba yìí. olórí ni ẹ. olórí ni ẹ. ó dẹ̀ jọ ọmọ lójú. bí mo ṣe náwó lé lórí tí mo tún ṣe èmi ló jẹ́ kó bá dàbí ọmọ kékeré. ìdíje tó fẹ́ tọ́ lọ́kọ́ sí mi ìdíwọ́ lẹ̀ wò. ẹ lórí ni ó gbówó mi yọ ni. kábíyèsí ẹjọ́ ṣe lè ṣe nǹkan kan fún mi ẹjọ́. SAAMU Alajo kẹ́ ṣe nǹkan kan fún mi. kò sí gbogbo ohun tó o fẹ́ láyé yìí tí mi ò lè ṣe fún ẹ n tó o bá béèrè tí mi ò bá ṣe fún ẹ kí Ṣubúọlá Àbẹ̀bí ìyá mi pè mí. lóòótọ́ kó pè mí. ẹjọ́ Ṣubúọlá Àbẹ̀bí ìyá kábíyèsí dà ìyá wọn ni wọ́n ti kú. èmi náà nífẹ̀ẹ́ yín pọ̀ nífẹ̀ẹ́ yín. kábíyèsí ẹjọ́ tó lọ mo fẹ́ kẹ́ ẹ yá mi ní fìlà yìí kẹ́ẹ̀dẹ̀ fún mi ní ìrùkẹ̀rẹ̀ nítorí Instagram ni ó mo fẹ́ fi ya fọ́tò ní orí àga yìí. ìbọ̀lẹ̀ tó bá tó ti ṣerú ẹ̀ kábíyèsí ẹ̀dẹ́gbọ̀n ẹ̀kọ́ níjì yìí o. àmúkàtì kàtí wo èyí ò ti pọ̀ jù. kábíyèsí ẹ bá gbà fún arákùnrin yìí o SAAMU kò lè wọ́ọ̀kì o. o ti kọjá ìyẹn jù. SAAMU Alajo sórí n tó béèrè ó ṣe kàǹkà ìdẹ̀ ṣe mí mú mi adé àti rùkẹ̀rẹ̀ tó ń wò yìí àwọn òlú ló ní táwọn òlú bá sì ti sọ lórí nǹkan òun náà ni bó bá ṣe pé nǹkan tó jẹ́ tèmi ló béèrè ń fún un. kábíyèsí tẹ́ ẹ bá yọ̀ǹda ẹ̀ fún mi tẹ́ ẹ fún mi fìlà àti rùkẹ̀rẹ̀ tí mo fi ya fọ́tò síbi nítorí àwọn fans mi torí àwọn yẹn mo kì í celebrity ní ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ohun tó wọ́n bá ṣe tì ilẹ̀ ló máa gbé ohun tó wọ́n bá ṣe tì ilẹ̀ ló máa gbé mo ẹ wo kò sọ tó jọ̀wọ́ lọ láyé tá a wà yo àfikún ikú òde ti yà kábíyèsí tẹ́ ẹ bá fún mi ní adéyà àti ìrùkẹ̀rẹ̀ máa fún yín 500,000. ẹ̀yin olóyè
ẹni tápọ̀nlé bá tọ́ sí ẹ jẹ́ ká tà á fún. Kò níbi tó fẹ́ gbádé lọ kò dẹ̀ síbi tó fẹ́ gbèrú kẹrẹ lọ ṣe bí kò kàn fi ya fọ́tò láti kò fi kú ọ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ torí ìlọsíwájú ìlú ní gbogbo nǹkan tí mi ń ṣe yìí torí ìlọsíwájú ìlú tó bá ti fi ya àgbà padà kábíyèsí. ẹ ṣe sùúrù. iwájú ni máa kọ́ sí. kò sí bó ṣe kọ́ tí o dé. ọmọ ìjà James bá mi mú password yẹn ìyá sọ bá mọ ọjọ́ wà kó wá bí ya fọ́tò fún mi. kábíyèsí. bó bá ti ya fọ́tò tán a tún gba nǹkan wa padà àkúnlé ni ẹ dá fún torí owó n tó béèrè lọ́wọ́ wa ní ẹ̀pọ̀ tún. ẹ̀yẹ jókòó bá ẹ̀jókòó bá yé ẹ̀jókòó bébì máa bọ̀ bí wèrè máa bọ̀ ẹ̀ jókòó bá bébì máa bọ̀ bí máa bọ̀ bí eléyìí o. kókò fi ya fọ́tò ni ẹ̀yà àpọ́nlé bá tẹ̀sí. ó yá bẹ̀rẹ̀ ó yá fandom di ẹ̀yà wà wá sẹ̀jẹ̀ sí SAAMU ALAJO IG.com. ìṣẹ́jú mélòó kábíyèsí ẹ máa bọ̀ bí ẹjọ́ kó lè gbé giant shot láti. fọ́tò tí o tó máa yà yẹn a lè gbé owó wa wá. ẹ̀yin ẹ̀ kò ṣe ní ẹ jẹ́ ká fún ẹni tó bá yẹ ká pọ́nlé ẹ jẹ́ ká fún lápọ́nlé tí o ṣe pé No. This is rubbish. I mean, absolute rubbish. This cannot be happen. Eléyìí ò lè máa ṣẹlẹ̀ nílùú Ìkẹ́. How can the whole kábíyèsí kó dìde lórí ìtẹ́? Can you imagine? It is rubbish. Pure rubbish. Lord. Abeg ma imagine. For the kábíyèsí of a land, láì ṣe pé kábíyèsí yẹn ti kú kẹ́. One nuisance come from nowhere called SAAMU ALAJO. Wọ́n ní kábíyèsí dìde lórí ìtẹ́, ó ń bá ya fọ́tò. It is nonsense. Baba ńlá nonsense ni. Yes, it's nonsense. Abi, look at this. Kábíyèsí. What a country. How are you here? Kásán, báwo ni? Fine sir. Báwo wá ló ṣe wá ṣìnà báyẹn? Ẹ wò mi lè parọ́ fún yín. Ó ti ń lọ sọ́nà òkè àtà. Mo ti lọ rí o. Really? Now tó wá ti ṣe tán school báyìí, kí làwọn plans tó ní? Mo believe kò ní plans lẹ̀. Wọ́n ní máa kàn dá big company kan sílẹ̀. SAAMU ALAJO. Tó bá máa fi dọ̀là tí bá máa fi rest dáadáa. Ibẹ̀ ni mo lọ. No. I said no. I stand to disagree. Àbí kò ṣe máa tí mo ṣe ń kà nù nísìpà pé kábíyèsí dìde fún láti bá ya fọ́tò. Ara nonsense ló sọ. I cannot agree to that. No. Mi ò lè agree. Ẹ wò kò sí nǹkan tó wrong ńbẹ̀. Kò sí nǹkan tó wrong ńbẹ̀. Èèyàn tí kábíyèsí dìde fún ó important nìyẹn náà. Really? Ó important o. No. Ẹ wò kábíyèsí ni ká bí. Really? Kábíyèsí ni ká bí náà. Okay. Whether the man has money or he doesn't have money, my home finance ni pé o lè bá máa yẹn ṣiṣẹ́. You cannot work with the man. Tayo. That's it. tó bá ti fi ya àgbà padà. kábíyèsí. ẹ ṣe sùúrù. iwájú ni máa kọ́ sí. kí lẹ wá ṣe. àwọn olóyè faraya ni o abínú àmọ́ kábíyèsí ní agbẹnu sọhùn pé n tó wọ́n bá ṣe tì ilẹ̀ ní ògbè. kábíyèsí ní kẹ́ ẹ gbẹ́nu sọ̀hún ohun tí owó bá ṣe tì ilẹ̀ ní ògbè. wọ́n ti wí nù. má ṣe o ẹ gbà mí bí orí ìtẹ́ bá ti sú kábíyèsí kò sì fipò lẹ̀. ó sún mi o. irú pálapàla wo re. kò tẹ èyí ni rárá. irú owó kí ló ń gun Sàámú níbo ló ti rí owó náà. kò yé mi. ṣé wọ́n fẹ́ bàlújẹ́ mọ́ wa lórí ni. ta lé léyìn. ilẹ̀ o ilẹ̀ ọmọ olóyè kọ́ yìí. ọmọ ajírọ́ba nù. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé ò sí. kò sí. bàbá mo fẹ́ rí yín ni sà. o fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. mo sọ mò ń gbọ́. èèyàn kan ló ń fi ọwọ́ ọlá gbá yín lójú báyìí. ó tún wá sọ wípé ohun tówó bá ṣe tì ilẹ̀ ló ń gbé. táǹtọ̀ ń. èèyàn ní ohun tí owó bá ṣe tì ilẹ̀ ni ó gbé ìsì ń fọwọ́ ọlá gbá ń lójú. báyìí. olú ẹ lọ rọmọ yìí
èmi náà fẹ́ ṣe ká ẹ wo níbo mo lè wọ náà wọn yàrá yìí. kò síbi tó wòyún kò sí yàrá tó wọ̀ tó rí ibi tó. àbábọ́yá ẹ gbà mí ẹ wò bàbá dùgbẹ̀dùgbẹ̀ kan ó mì lókè báyìí tó bá jábọ́ báwù gbogbo àwọn wátá ló máa kàn ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ mi ní fẹ́ kí bàbá mi mọ̀ èké mo mọ̀ ń pa ẹ̀ wọ́n máa bínú sí mi gidi gan ṣé bẹ́ẹ̀ mọ̀ Sàámú Alájọ bẹ́ẹ̀ ni fílẹ̀ olókùnkùn má sọ ń parẹ̀ lọ́dọ̀ mi fílẹ̀ ń wọ̀n tí ìráyè tirẹ̀ tí mo bá ráyè ọlọ́jókòó sórí àga ọba kábíyèsí tún gbé adé lé lọ́wọ́ ọgbẹ́ lé lórí kọ́ máa fi ya fọ́tò wọ́n fẹ́ bàlú jẹ́ mọ́ wa lórí tí ì bá jẹ́ pé torí adé ohun tí ì bá sọ fún kábíyèsí fèyún lẹ̀ tí mo bá ráyè tirẹ̀ yọ mọ̀ pé nǹkan tó. bàbá ẹ wo bí ẹjá gbé ti pé ó jókòó sórí àìtẹ́ ọba wọ́n gbádé lórí wọ́n ṣe ẹjá gbé yẹn ti sẹ́gbẹ́ o. èmi ló tún dé. Sàámú ó ń bá yàwó yín kékeré ó ń bá alájọṣepọ̀. ó dáa tí n bá parọ́ òòṣà olúmọlẹ̀ kó nà mí mọ́lẹ̀. olúmọlẹ̀ ẹ gbà mí Sàámú ìyàwó tèmi kékeré bẹ́ẹ̀ni irun gidi ṣàǹgbá fọ́ àwọn ọmọkọmọ yìí ṣá lórí Instagram ẹ wo ohun tó ṣí kílẹ̀ èwo ló ṣílẹ̀ èwo ló ṣílẹ̀ èwo lè ṣílẹ̀ ìwòkúwò tẹ́ máa wò nìyẹn oníṣekúṣe. o tún ń jowú obìnrin tọ́ọ̀rí tó wà lórí fóònù o tún ń jowú. ẹ wo ẹ̀yin lẹ mọ̀ ẹ máa bá lọ mo ń lọ sí ibi tí mo sọ fún yín lánàá pé mo ń lọ. ọ̀dà ká ẹ má pẹ́. ẹ ṣé gan ẹ ṣé. wá. kí ló tún ṣẹlẹ̀. ẹ ń bọ̀ pé òun lọ gan-an. ṣágbà ni àbí nǹkan mi ṣé mo sọ fún yín lánàá pé mo ń lọ sọ́dọ̀ àbúrò bàbá mi wípé tí mi ò bá délé ni màá dé lọ́la. wo má bínú àgbà ni lóòótọ́. ẹ lọ wá nǹkan ṣe ságbà yín o ṣe ti gbọ́ kẹ́ ẹ lọ lo nǹkan sí. ó dàbọ̀ má bínú. ọkútọ wo ṣe bí òun lọ ibì kan ni wọ́n bá jẹ́ lóòótọ́ lòun ṣe ṣìnà láàrin òní sọ́jọ́ méje elérú ó sungi àmọ́ bọ́ọ̀ bá ṣe ṣìnà ó tó jẹ́rọ́ ni wọ́n ń pamọ́ ẹ̀ńbẹ́ ni ó mà ti wáyé olúnàgàn náà ni ó mà ti lọ rẹ̀ èmi náà ni wọ́n ka kó láàrẹ̀ kò sí ohun tí ó ṣe ọ́. anytime tó bá dé wà pẹ̀lú mi báyìí ṣe ló máa ń ṣe níbi káṣà máa ṣe sí i. kúrò ní mí nínú àgbò ó wọ kékeré rẹ kúrò tó bá kàn báyìí kíáká tó bá tàdí méjì bẹ́ẹ̀ wá gbọ́ gbàgà yóò wá jẹ́ irú mi táwọn àti jẹ́ bíyá bíi sáìtì tí mo kọ́ èmi lọ́lọ́run fún ni bíi ariwo tó ń pa tó bá jẹ́ wíńdò bíi ó bọ́ síta ni wọ́n máa gbọ́ gbogbo ariwo ẹ̀ níta ara ìbùtọ̀ lọ́run fún mi ni tí bá jì ẹ̀ wàá pariwo. tí mo lè ti sọ fún mi pé tí mi bá dé lálẹ́ máa dé láàárọ̀ ọ̀la. ẹ wá yẹ kémi náà sọ mi ò yẹ kájọ wà papọ̀ àmọ́ Rashida wà ń ta. Rashida ta ni Rashida. Rashida wà ń ta ìyàwó mi ni olórí burúkú dẹ̀ ni ó kàn ra kú ó wà ń ta láti gbé wákàtí kan tá a ti jọ wà bí Rashida wà ń ta ó yẹ kájọ lọ bí kan ni à ń lọ bí kan ó wà bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ mo mọ̀ pé wèrè ara ẹ̀ mítìn ni mo ní mo wá ṣe ní inú bí kò dẹ̀ mọ̀ kí mi ni mo ní building tá a wà nínú ẹ̀ yìí bí Rashida ṣe wá wù kò burú tó kó wà pariwo kó wà kanra ó yìí máa gbà burú torí bó yìí máa fẹ́yàn lé lórí. ṣé mi ló máa fẹ́ lé. kò sí wàhálà o tó bá ti wọ ẹ̀ lọ́kàn o owó ni máa fún olúwo gbogbo tówó bá ṣètì ilẹ̀ ló máa gbé mo lówó lọ́wọ́ ni mo lówó lọ́wọ́ kó lè máa bá sọ̀rọ̀ rẹ̀ pé mo fẹ́ gba ìyàwó ẹni tó bá ti wù ẹ́ lọ́kàn kò sí wàhálà máa bẹ̀rẹ̀ sí ní rìn yẹn tí ó bá dẹ̀ gbà máa ráwọn ọmọ ọ̀tá sí màá nẹ́kọ́ lù.
ó yá mi kí ló fẹ́ gangan èmi gangan ní àbí kíní ọ̀hún. méjèèjì ló fẹ́ fẹ́. Ta ló ń bá wí? Mo fẹ́ bá wí náà. Èmi ló ń bá wí. Ẹ wo fi mí lẹ̀. Àbọ̀ kò ní yẹ. Ayé máa gbá gbogbo ẹ̀ fọ́. Èmi ló ṣẹnu ṣoṣoṣoṣoṣo tó bá wí. Ó ṣẹnu bí ẹnu èpìyà. Èmi ló sọ fún pé mo fọwọ́ ọ̀la jiyọ̀. Ọlá tí mo ti ní kó tó di pé mo mú ẹ̀ kò ní dá fáwọn tó ní ẹ máa ra gbogbo ẹbí ẹ̀ pa. Mo lówó mo lóògùn. Ẹni bá dẹ̀ lówó ó ní ohun gbogbo. Ohun tó wọ́n bá ṣe ti ilẹ̀ ló máa gbé. Bó o dẹ̀ ṣe sọ yẹn náà bó o ṣe sọ yẹn máa pààrọ̀ ayé ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ máa change position ẹ kúrò níbi tó wà orí ẹ ti dàrú dànù máa change ẹ dànù àbí kí dìmọ́ tiẹ̀ kó máa lọ sẹ́yìn orí ẹ ti yíwọ́ gbàjáre ẹ súnmẹ́yìn kẹ́ súnmẹ́yìn wọn náà gbà kò dẹ̀ sọ mí inú mọ́tò ń bẹ̀ bóyá ń ṣe mí gan ọlọ́run ló mọ̀ tí bá ṣe báyìí kọ́. Ló ṣẹlẹ̀. jẹ́jẹ́. Ilé ìsìn náà. mo ti gbọ́ kan mo ti gbọ́ Kí ló ṣẹlẹ̀? mo ti gbọ́ kan Mo bá sọ̀rọ̀. ó kù méjì ẹ̀yẹ́ ń gbọ́ mo ti gbọ́. ó ti yé mi o. Mágùn ni o. Madam. Mo ní láti jẹ́ gbọ́. ó kù méjì jẹ́ gbọ́ yóò gbé ìyàwó ló wá bá wọn lájọṣepọ̀. Madam. Bá ṣe máa gbé wọn dọ́dọ̀ babaláwo ní ká máa wá báyìí. Madam, o tọ́ ló sọ o. Méjì ni wọ́n ti ta. Wọ́n máa ta ilé kẹta, ikú ni o. Ẹ bá wa ṣe Madam. mo fẹ́ gbọ́ kẹta mo fẹ́ gbọ́ kẹta ẹjẹ́ gbọ́ kẹta. Bàbá torí Ọlọ́run mo fi bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ṣàánú mi ẹ má wò mí báyìí. Torí Ọlọ́run ẹ jẹ́ ṣàánú mi o. Mo ti rí ẹ jù bàbá. Torí Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe yẹn jọ. Sàámú ọ̀gbọ́n yìí. Kì í ṣe Sàámú Alájọ náà. Òun ni bẹ́ẹ̀ ni bàbá ìjọ. Ọtẹ̀ wàá dá báyìí. Ń bá pọ̀ olówó, ó sì lóògùn. Ẹ rí ìgbéraga náà ní ṣáájú parun. Gbogbo èèyàn tó bá ti gbé ìgbéraga wọ̀, ihun tí máa gbẹ̀yìn irú wọn rè. Èmi rò pọ̀ lágbára ni. Wò mí, olóbùkú tó ogun lọ́hùn. Ayé rẹ̀ ti bàjẹ́. Báyé rẹ̀ ó ti rí nù. Torí èmi ti mọ irú èèyàn tó jẹ́. Mo ti mọ̀. Wo kẹ́ ẹ fi ayé bẹ̀ mí wọ̀n ní gbọ́. Bàbá ìjọ torí Ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀. Olóbùkú tó ogun lọ́hùn. Báyé rẹ̀ ó ti rí nù. Ayé rẹ̀ ti bàjẹ́. Àtúmúkáwí tán. Ọtún gorí àpèrè kábíyèsí tiwa. Oníkó tún gbádélé ọ lórí. Owó náà ní ń gùn ọ́. Mo béèrè ni. Ọ̀wá ní ọ̀fẹ́ ta. Tí ìtàkẹta. Ta kó o ta ju mẹ́ta lọ. Kẹ́ ẹ fi ayé bẹ̀ mí. Torí Ọlọ́run. Mo ní gbọ́. Ní èsúnmọ́ bàbá kéde bàbá múlẹ̀ sí i. bàbá ìjọ bàbá. Ìgbéraga ní ṣáájú ìparun. Mo ní gbọ́ mo ní pẹ́ mi mo fẹ́ fún yín. Alanimola. Irú aláwo rè Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ torí Ọlọ́run. Mo fọlọ́run mo bẹ̀ wọ Ọlọ́run jọ̀ọ́ torí Ọlọ́run. Ìwọ Ọlọ́run jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀mí ìgbéraga má jò wọnú mi o. Èmi ìgbéraga, ẹ̀mí ìjọra ẹni lójú má jò wọnú mi. Ìwọ Ọlọ́run mo wá ń bẹ̀ ní alẹ́ yìí mo ń bẹ̀ ní alẹ́ yìí ni tó bá kéde kọ̀la tó jẹ́ pé ó máa fún mi lówó tẹ́mi ìgbéraga ẹ̀ máa wá wọ̀nú mi tó máa kọ̀ǹtú ààrẹ mi débi tí màá lọ kú náà máa fi pa mí dànù Ọlọ́run má jò wọnú ayé mi jọ̀ tó Ọlọ́run. Ẹni tí mo dẹ̀ wá sí wọ́n ní tó bá tó bí wọ́n náà wà ní kí n padà wà ní mo fi gbàgbé sùn lọ síbí á sì lọ. aláìnítumọ̀ Ọlọ́run má jẹ́ kẹ́mi ìgbéraga wọ̀nú mi o Ọlọ́run ṣàánú mi o. Mo mọ bàbá yìí náà.
àti rí bọ̀bọ̀ ilé nìyí. Bọ̀bọ̀. Òun náà ni, bọ̀bọ̀ yìí náà ni mo rí lẹ́ǹkan. Ṣé ló ń ṣẹ́jú síbi tó ń wò mí tó kàn ń ṣẹ́jú? Ṣé ló ń wò mí lẹ́ǹkan tó ń rọjú mọ́ mi tó ń rọjú mọ́ mi? Babe, kílé tó ń bìlì tú ààrẹ. Mo sọ náà. Ó ṣe máa ní irú nuisance ìrànjú mọ́ ẹ̀. Àwọn fọ́nìṣà. Àkíyèsí méjì mo ṣe. Mi ìkọ̀kọ́ rò pé mi lẹ̀ ń bá wí. Àmọ́ nígbà tí wọ́n dúró síbí, mo gbọ́ kó sọ pé irú nuisance wèrè má máa sọ̀rọ̀. Ó dẹ̀ wọ mọ́tò wojú mi. Ṣé mi lẹ̀ ń bá wí pé bí wèrè kan bá wọn sọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni sà. Èmi? Ẹ̀yin ni sà, àmọ́ ẹ má bínú. Ṣé rí ọ̀rẹ́ mi yìí kò mọ̀kọ́ tó ń sọ ni? Ó ṣe máa lẹ́ẹ̀ mọ́jú sóhun. A ṣe lẹ́ẹ̀ ṣẹ́jú sóhun. Fún kí ni? Láì ṣe pó rẹ̀yìn. Ẹ ṣe máa mọ́jú sí. Èmi wò ta ni ibo ni mo ti mọ̀ ẹ́? Oyé mi. Ibo ni mo ti mọ̀ yàmá ń ta gàrí tí màmá sọ pé mo fẹ́ wò. Àbó orí nǹkan ìwọ wá ṣe bí abẹ́rẹ́ lè tó dàbí straw yìí. Ó dàbí tọ́rọ́ tó bí ìgbálẹ̀ burúkú tó fi gbálẹ̀ kù tó máa ṣẹ́. Onígbèmọ̀ owó yọ. Àbí téèyàn bá ṣàfẹ́ sọ̀rọ̀ ẹ̀ ṣáà ní kéèyàn ṣá sọ ṣá. Àwọn yìí fọ́nìṣà. Èmi ni straw, èmi ni toothpick. Ó dàbí straw, ó dàbí straw. Ẹ má máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ mi ò jọ straw. Ó jọ straw. Kò tẹ́ ìsọ yóò make sense. Kí ni mo ṣe? Kí ni máa yín? Kí ló ṣe máa yín náà? Kí ni mo ṣe fún ẹ? Orí ẹ̀ ò pé. Orí tí ìgò ò pé. Orí ẹ̀ ò pé. Orí tí ìgò ò pé. Wo bí mo ṣẹ̀ṣẹ̀ lálà tán wípé mo lálà wípé mo gbéraga lójú àlá mo dẹ̀ kú. Kí ló mú? Tó bá jẹ́ pé mi ìgbéraga wà nínú ẹ̀yìn náà ó tiẹ̀ ti wà bẹ́ẹ̀ ó jẹ́ tètè ronúpìwàdà. Ẹ fi yé lẹ̀. Kó tó dàbí ọ̀pá àṣẹ. Ẹ fi yé sílẹ̀. Ó jẹ́ tètè ronúpìwàdà. Ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Olúwa lọ́wọ́. Mo ti sá mọ́ Ọlọ́run lọ́wọ́ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. Ẹ má sá mọ́ Olúwa lọ́wọ́. Ẹ̀yin lọ́lọ́run wá lò tẹ̀ fi mú mi báyìí. Dúpẹ́ lọ́wọ́ Olúwa. Mo fẹ́ gbowó pé mo wá church 12:5. Ẹni tí tàbí bó ṣe korúkọ mi yẹn, ó mọ̀ kí ṣe ló ń bọ̀ bí kúntakúntè, ó ń bọ̀ bí egbére. Ta lè gbére? Ṣé gbére máa ń wọ̀rú aṣọ yìí? Ògùn gbọ́. Nílé Olúwa. Orò ń gbọ́. Ẹ pẹ̀lẹ́ púpọ̀, ẹ pẹ̀lẹ́ gbà, ẹ pẹ̀lẹ́ gidigidi. Ṣé ọpọ́n mi lẹ̀ ń wò wá bẹ́ẹ̀ wo gbogbo inú ilé? Mo wọnú ilé ní ọmọdé wọn pọ́n Jésù. Ọpọ́n Jésù lẹ̀ ń wò. Bẹ́ẹ̀ni, láì gbowó, láì gbòbì, wọ́n dẹ̀ jèrè ẹ̀mí mi pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán. 450 dà. 450 kẹ̀. 450,000 òun dà. Olórí burúkú àṣìírè. Àwọn píkṣọ yẹn mo ti ń sẹ́ndẹ̀ sórí àwọn fóònù kan. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó SAAMU ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé bóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o. Máa gbó owó mi bó pẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. Yẹ kó rówó wọn gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Máa gbó. SAAMU ALAJO. Fún wọn lówó wọn SAAMU.
bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́.